Welcome to Yoruba Kingdom TV, built by passion. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. A dúpẹ́ fún Ọlọ́run ọba àgbáńlá ayé, ọba tó ní kápá lórí gbogbo nǹkan tó dá pátápátá, ọba tó dá oòrùn, tó dá òṣùpá, tó dá òjò, tó dá ìràwọ̀, tó dá afẹ́fẹ́, tó ní kí oníkálukú kán máa ṣọlá ní ààyè wọn láì dí kan lọ́wọ́. Ọba àwọn la dúpẹ́ fún. Mú kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí pátápátá lẹ́yìn ìgbà tí a kí Ọlọ́run. Mo ṣe àsàlátù fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam according to Muslim. Bẹ́ẹ̀ náà mo tún ṣe àsàlátù fún Jesus Christ. I believe in Jesus Christ. Ìwọ tó bá jẹ́ Mùsùlùmí, tó jẹ́ Mùsùlùmí òdodo, dandan ni kó nígbàgbọ́ nínú Jesus Christ. Nítorí Jesus Christ ó pẹ̀lú àwọn òjíṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run send wá sí orí ilẹ̀. Ìwọ tí ó bá jẹ́ Mùsùlùmí òdodo tó bá nígbàgbọ́ nínú Jésù, ó kì í ṣe Mùsùlùmí. Fún ìdí èyí, mo nígbàgbọ́ nínú Jesus Christ, Ànábì Ọlọ́run. Àwọn oní Kristẹni wọ́n gbàgbọ́ pé ọmọ Ọlọ́run ni. Bí oníkálukú bá ṣe gbà á gbọ́ ni kí ìgbàgbọ́ oníkálukú mú ní aradá. Bí Bíbélì ṣe sọ pé ìgbàgbọ́ rẹ ni yóò mọ́ láradá. Lẹ́yìn ìgbà tí a yin Ọlọ́run, tí a sì ṣe àsàlátù fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn prófẹ́tì tí Ọlọ́run rán wá sí orí ilẹ̀, látòrí Adam ni, Noah ni, Dáfídì ni, Solomon ni, tó fi dórí Isa tá mọ̀ sí Jésù, àti last prophet tá mọ̀ sí prophet Muhammad. Àwa kí gbogbo èyí tẹ́ ń wò wá ní káàkiri pípé ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, bákan náà etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Orúkọ tèmi ni Comrade Quadri Ọláwálé. Òní ní ọjọ́ karùndínlọ́gbọ̀n nínú oṣù kínní ìyá 2023. Kí ló gbé mi wá sí ìta ní àsìkò tí a wà yìí? Nígbàrá wa lásìkò púpọ̀. Ọ̀rọ̀ nípa Yorùbá nation náà ni. Nítorí wọ́n ní ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́. Wọ́n sì ní Yorùbá náà ló pa lówe pé bí boko bá jìnà ilá ìkó bákan náà. Ọ̀rọ̀ tí mo fẹ́ mẹ́nu báyìí, ó ṣeé ṣe kí ẹ̀yin kan wò ó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀. Bó ṣeé ṣe kí àwọn mi tún wò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó nítumọ̀. Nítorí Yorùbá náà ló sọ wípé in tó kọjú sẹ́nìkan báyìí, ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bí ìlú gángan. Ìdí nìyẹn tí mo fi sọ wípé tí mo fẹ́ sọ ó ṣeé ṣe kó nítumọ̀ lójú àwọn kan, ó sì ṣeé ṣe kó má nítumọ̀ lójú àwọn kan. Bí oníkálukú bá ṣe gbọ́ yé sí, bẹ́ẹ̀ ni ó ṣe jẹ́ àǹfààní fún sí. Ṣùgbọ́n aláṣìgbọ́ ò ní ṣì wá gbọ́ lágbára Ọlọ́run. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ, ọ̀rọ̀ nípa Ìyá Onítìrí ni. Miss Modúpẹ́ Onítìrí. Àmọ́ kí n púpọ̀ mọ̀mọ́, àjíǹde ara máa jẹ́ o, tẹ̀síwájú á máa jẹ́ ti yín, yóò sì máa jẹ́ ti gbogbo àwa tí a ń fẹ́ Yorùbá nation lápapọ̀. Nítorí Yorùbá nation ẹ̀tọ́ wa ni. Ẹ̀tọ́ gbogbo ẹni tó bá ti mọ rẹ̀ sí ọmọ kóòtù òjíire, tó jẹ́ ojúlówó ọmọ kóòtù òjíire, tí kìí ṣe ọmọ àlè kóòtù òjíire, tí kìí sì ṣe ẹni tí ò mọ ìtàn kóòtù òjíire. Gbogbo ìtàn kọ́ la lè mọ̀ tán, ṣùgbọ́n a gbọ́dọ̀ máa ṣèwádìí nípa báwo ni Yorùbá ṣe jẹ́, àti pé níbo ni Yorùbá ti bẹ̀rẹ̀ gan, níbo ni Yorùbá dé dúró, àti pé níbo ni Yorùbá ń lọ. Gbogbo ẹni tó bá jẹ́ ojúlówó ọmọ kóòtù òjíire ló gbọ́dọ̀ máa ṣèwádìí lórí àwọn nǹkan tí mo sọ yìí. Màmá wa Onítìrí, mo kí yín púpọ̀. Ọlọ́run ní dá yín láàmú, Ọlọ́run dẹ̀ ní fara ní yín, àti wa tí à ń fẹ́ Yorùbá nation lápapọ̀, Ọlọ́run ní fara ní wá. Àwọn tí ò tí fẹ́ náà ọ̀rọ̀ òye wọn ní o. Tí ọ̀rọ̀ bá yé wọn, kò sẹ́ni tí ó ṣẹ́kù tí ò ní béèrè fún Yorùbá nation. Ṣùgbọ́n àwọn ẹni tọ́rọ̀ bá tí yé, a lè bu pé kí ló dé tí ò faramọ́ Yorùbá nation. Ìyẹn nínú àwọn àgbààgbà nílẹ̀ kóòtù òjíire àti àwọn ọ̀dọ́ tí wọ́n nílẹ̀ kóòtù òjíire, àtàwọn màmá wa àtàwọn bàbá wa tí wọ́n nílẹ̀ kóòtù òjíire, tí wọn ò tí ì darapọ̀ mọ́ wa láti béèrè fún ẹ̀tọ́ wa àbí láti béèrè fún orílẹ̀-èdè Yorùbá. Kò tí ì yé wọn ni. Tó bá yé wọn, wọ́n mọ̀ ìpé yẹ káwọn darapọ̀. Bí a ṣe mọ̀ wípé tí a bá fi ọmọ sídìí ìkọ́ṣẹ́, a kọ́kọ́ bi ọmọ yẹn léèrè pé
ǹjẹ́ irú iṣẹ́ wo ló fẹ́ràn láti kọ́? Tó bá wá sọ irú iṣẹ́ tó fẹ́ràn láti kọ́, àwọn màmá wa àbáwọn bàbá wa wọ́n ó tún béèrè sí, wọ́n ó ṣèwádìí pé ǹjẹ́ iṣẹ́ ìjó bá kádàrá ọmọ yìí mu. Tí ò bá bá mu, wọ́n á gba ọmọ rẹ̀, wọ́n á gba irú ọmọ bẹ́ẹ̀ nímọ̀ràn pé kó lọ kọ́ iṣẹ́ mi, nítorí pé iṣẹ́ tó fẹ́ yàn yẹn kò bá ìpín ẹ̀ mu. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọ̀rọ̀ Yorùbá Nation ṣe rí. Ẹni tí ò bá ti yé lásìkò, ẹ dákun mo bẹ̀ wá nítorí t'Ọlọ́run. Ẹ má jẹ́ ká bú ẹnikẹ́ni, ẹ má sì jẹ́ ká ṣépè fún ẹnikẹ́ni. Kí ni kókó ọ̀rọ̀ mi ó ní pé lórí ọ̀rọ̀ Ìyá Onítìrí. Màmá, ẹ ti ṣe àwọn iṣẹ́ kan sẹ́yìn tó sì jẹ́ pé ńgbà tẹ́ ẹ̀ ń gbé jáde, gbogbo ọmọ Yorùbá ni wọ́n tẹ́wọ́ gbà wípé màmá o, ẹ ṣé o, bẹ́ẹ̀ ṣe máa wá bá iṣẹ́ yìí lọ. Ṣùgbọ́n ńgbà tó di àwọn àsìkò kọ̀ọ̀kan, a rí pé iṣẹ́ yìí kò mú yes, kò mú túmọ̀ wá, kò fẹ́ mú túmọ̀ tá à ń fẹ́, àbí nǹkan tá à ń fẹ́ kò fẹ́ mú wá. Àwọn ló wá gbé mi jáde lónìí. Màmá, àmókí púpọ̀ nígbà tí ẹ bá wa lórí struggle yìí, torí mo lè sọ pé ẹbí mi náà ń bẹ̀ ni. Ó nígbà tí èmi náà ti bẹ̀rẹ̀, ó ṣeé ṣe káwọn èkó possible kí gbogbo èèyàn mọ̀ mí, kò sí possible kémi náà mọ gbogbo èèyàn tó wà lẹ́nu struggle yìí. But nígbà tẹ́ ẹ dé, ẹ bá wa ń bẹ̀ ni, ẹ bá mi ń bẹ̀ ni. Nígbà tẹ́ ẹ dé, ẹ gbé petition wá lóòótọ́, ẹ sọ̀rọ̀ tó mú wúrí wá tí gbogbo èèyàn gbá orúkú tì yín pé ọ̀rọ̀ tí ìyá ìsọ yìí o, ọ̀rọ̀ gidi ni. Ẹ gbé petition wá wípé ká sign petition 5 million. Lóòótọ́ àwọn petition kan ti jáde síwájú kẹ́yìn tó dé, tí àwọn petition yóò rìn débi tó yẹ kó rìn dé. Nígbà tá wá ṣèwádìí bọ̀ pé kí ló fà á tí petition yóò fi rìn débi tó yẹ kó rìn dé. Wọ́n ní àwọn nǹkan tó wà nínú petition yẹn àti bẹ́ẹ̀ ṣe kọ́, òun ló fà á tí ò ṣe rìn bó ṣe yẹ kó rìn. Àgbà tẹ́yìn wá dé màmá wa, ẹni ká sign 5 million petition. A sign yẹn pẹ̀lú àánú Ọlọ́run, petition yẹn pé ó rìn bó ṣe yẹ kó rìn, ó sì pé. Lẹ́yìn ẹ̀, a gbọ́ nǹkan kan mọ́ lẹ́yìn petition yẹn. Nígbà tá a sign yẹn tán, a gbọ́ nǹkan kan mọ́. A tún bá ìtẹ̀síwájú lọ lórí struggle yìí. À ń bá lọ, à ń bá lọ, à ń bá lọ. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wa tẹ́ bá ń wo ètò yìí, ẹ dákun ẹ bá mi share ètò, ẹ bá mi pín, ẹ sì bá mi like, ẹ bá mi love ẹ̀. Mo fẹ́ kó kan Ìyá Onítìrí lára. Mo sì fẹ́ kó kan àwọn wúìsù tí wọ́n gbàgbọ́ nínú Ìyá Onítìrí. Mo fẹ́ kó kan wọn lára. À ń bá ètò yìí lọ, à ń bá lọ, à ń bá lọ. Nígbà tó di September last year tá a lò tán yìí, kó tó di September, ẹ sọ fún wa wípé ààrẹ Muhammadu Buhari ó ń bọ̀ wá sí United Nations, pé meeting wà ní September, pé ibẹ̀ ni a ti declare Yorùbá, pé ibẹ̀ ni ààrẹ Muhammadu Buhari ó ti fẹnu ara ẹ̀ declare Yorùbá, pé nítorí pé ààrẹ Muhammadu Buhari ti pè fún orílẹ̀-èdè kan rí, tí a sì mọ orílẹ̀-èdè náà tí à ń pè ní orílẹ̀-èdè Palestine. Ní 2015 nígbà tí ààrẹ Muhammadu Buhari wá sí United Nations, wọ́n sọ̀rọ̀ pa Palestine bí self determination, bó ṣe jẹ́ ọ̀ranyàn, bó ṣe jẹ́ dandan fún orílẹ̀-èdè Palestine gbà yẹn. So ẹ̀yin náà sọ fún abẹ́ pé tí ààrẹ Muhammadu Buhari bá ń bọ̀ ní United Nations ní September, pé dandan ni kí ààrẹ Buhari kó sọ̀rọ̀ ń pa Yorùbá Nation, ká sì ti bẹ̀ ká ti mọ faith wa lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Màmá wa, ààrẹ Muhammadu Buhari mọ̀ wá sí United Nations nígbà yẹn, a mọ̀ gbọ́n kankan. Wọn ò mọ̀ sọ̀rọ̀ ń pa Yorùbá Nation. A mọ̀ dé gbèrígbèrí bẹ̀, a mọ̀ rí kẹ́yìn náà yọjú kẹ́ wá béèrè question lọ́wọ́ ààrẹ Muhammadu Buhari. Ẹ mọ̀ wá béèrè lọ́wọ́ ààrẹ Muhammadu Buhari débi pé ààrẹ Muhammadu Buhari máa sọ̀rọ̀ ń pa Yorùbá Nation. Màmá wa, ìyẹn jókòó, ó lọ, ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta, ẹ sọ wípé nínú ọdún yìí, nínú ọdún tá a lò kọjá, la máa gba Yorùbá Nation. Ìgbà yẹn lẹ ń pariwo òmìnira 2022, òmìnira 2022, pé ọdún yẹn ni kò gbọdọ̀ kọjá 2022, kò gbọdọ̀ kọjá 2022. Gbogbo ẹni mo fi sọ́wọ́ sí mi tí mi ò fi jẹun, nítorí gbogbo rálì tá à ń lọ pátá tí olóyè Sunday Igboho tán lead nígbà tó wà Nàìjíríà, kò síbi tí olóyè Sunday Igboho tó ti pariwo pé 2022 la gba Yorùbá Nation. Wọn ò bá wa sọ bẹ́ẹ̀. Wọ́n kàn sọ wípé bàálù tó ti ṣí, tó ti gbéra ní ọ̀rọ̀ Yorùbá Nation yìí o, pé no going back, pé gbogbo ẹ̀yin tẹ́ bá ti wọnú ọkọ̀ bàálù yẹ wá wọ̀ kó tó pẹ́ jù.
gbogbo ẹ̀yin tẹ́ bá ti wọnú ọkọ̀ bàálù yìí ẹ wá wọ̀ kó tó pẹ́ jù ó ní olóyè Sunday Igboho ń pariwo. Olóyè Sunday Igboho fún wa ní date àti time tá a gbà. Nígbà tí September kọjá ẹ lágbà ní 2022 màmá wa ẹ jáde, àwọn tí ẹ kó mọ́ra gbogbo wọn jáde síta nígbà yẹn wọ́n ń pariwo wípé declaration 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 títí tí bàbá Bánjí Akíntóyè fi wà first táwọn náà fi sọ wípé declaration declaration torí bàbá yẹn ò fẹnu bà wípé declaration. Àwọn ń sọ fún wa ní pé yín táwọn sọ ni pé acclamation, pé ká máa pariwo sẹ́ acclamation làwọn ń sọ. Ẹ̀yin ń sọ pé declaration, bàbá Bánjí Akíntóyè sọ pé acclamation, pé ká máa pariwo kí ariwo yẹn máa gòkè sí, káriwo yẹn máa gòkè sí, pé ṣùgbọ́n ká máa jà ká máa dàlú bọ̀ káriwo yẹn máa gòkè sí, kó máa gòkè sí. Bọ̀ ẹ̀yin sọ pé declaration declaration. Ọmọ wa ń gbà tó di December tí wàhálà yìí pọ̀ lọ́tún lósì láàrin bàbá Bánjí Akíntóyè àti Sunday Igboho àti ẹ̀yin tíjà yìí pọ̀ tí wàhálà yìí pọ̀ tó ń fa awuyewuye táwọn yẹn ti ń jù sọ́tún jù sósì. Wọ́n dárúkọ wọn ní October o, pé wàhálà máa ṣẹlẹ̀, pé October la mọ̀ bí tá à ń lọ, pé October ni declaration yẹn máa wáyé la mọ̀ bí tá à ń lọ. October ti lọ títí di ending àgbọn nǹkan tó jọ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò, ẹ bá mi love, ẹ bá mi like ẹ. Gbogbo ẹni bá mi share ètò, ẹ bá mi like, ẹ bá mi love ẹ. Ire àtayọ̀ ní tán létí yín náà nítorí mi ò búyàn, mi ò ṣépè. Àbí a sọ wípé ẹni tó máa yín sọ̀rọ̀ yìí ó kéré láti sọ gbogbo ọ̀rọ̀ tó ń sọ. Torí tí a bá wo ọjọ́ orí tèmi náà ilẹ̀ ti ta sí, mo ti lé lọ́mọ 40 ọdún. Olóyìnbó náà sì máa sọ wípé èfú làṣọ tí wọ́n ní ìsìn fún forever. Islam náà dẹ̀ jẹ́ kó yé wa wípé iye ọmọ ọdún tá a lè wà tí àwọn òbí wa lè fi jáwọ́ lọ́rọ̀ wa pátápátá. Kì í ṣe pé tí wọ́n ó jáwọ́ pé kì í ṣàwa la bí ọ, tí wọ́n ó fi wálẹ̀ pé àti tójú bọ́ lẹ́yìn 40 ọdún náà ni Islam fún wa dà. Lẹ́yìn 40 ọdún ni Islam fún wa dà. Náà bí mo ṣe ń bọ̀rọ̀ mi lọ, mo ní ẹ̀tọ́ láti béèrè àbí láti jáde nítorí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ń fojú olè, wọ́n ti ń fi ojú oníjẹkújẹ, wọ́n ti ń fi ojú aláìmọ̀kan, wọ́n ti ń fi ojú oníranù, wọ́n ti ń fi ojú wípé àwọn tí wọ́n ń pè fún Yorùbá nation wọn ò ṣe tẹ̀lé. A rí bí mufti Ìwó, agbọ́ nǹkan gbogbo nǹkan tí mufti ìlú Ìwó gbogbo nǹkan tó ń sọ, agbọ́ gbogbo tó ń sọ. Bẹ́ẹ̀ a rí àwọn tó jó lóṣèlú tó jẹ́ pé wọ́n support olóṣèlú, àmọ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ wọn náà ń sọ lórí tó ń ṣẹlẹ̀. Náà bó ṣe ń gbé tòmí lọ, mọ̀mọ́ wa October kọjá a rí nǹkan kan. Nígbà tó di November wọ December, a gbọ́ wípé ẹ declare, ẹ ṣe declaration káàkiri. Àwọn èèyàn mújú àtayọ̀ pé wọ́n ti declare Yorùbá, wọ́n ní ká máa jó ká máa yọ̀, táwọn èèyàn jó. Ṣùgbọ́n láti ìgbà tí ẹ ti declare Yorùbá, mọ̀mọ́ wa January 25 la wà yìí. Ọlọ́pàá Nàìjíríà aṣọ wọn ò yí padà, aṣọ ọlọ́pàá náà ń wọ̀. Nigeria Police Force ló wà lára ẹ̀, Nigeria Air Force náà là ń lò, Nigeria Custom Duty náà là ń lò. Tá a bá dé embassy Nigeria náà lẹ mọ bá ń bẹ̀, Nigeria Embassy. Kò sí gbowó tẹ́ mọ́ dé lágbàáyé, Nigeria Embassy lẹ mọ bá ń bẹ̀. Bákan náà seaport wa Nigeria seaport náà ni lẹ mọ bá ń bẹ̀. Kò sí yàtọ̀ láàrin Nigeria náà ni lẹ́yìn ìgbà tẹ́ ṣe declaration tán. Náà àbínú àtúnwò pé tọ́ bọ́lá ṣe fẹ́ kó rí ló ṣe rí yẹn. Nígbà tí December lọ, kó tó lọ kí December tó lọ tán, a ti wà láàrin middle December wọ January, ẹ tún gbé kan wá, ẹ ní reclaim, ẹ máa dé èbó mi o. Petition 1, declaration 2, reclaim 3, ẹ tún gbé reclaim wá pé ká reclaim gbogbo offices wa. Nínú reclaim yẹn sọ pé ẹ ti kọ lẹ́tà táwọn oríṣiríṣi, ẹ ti mú lẹ́tà lọ sí Lagos State National Assembly, ẹ ti mú káàkiri pé reclaim lókù, a lè mọ lọ sí àwọn offices wa láti reclaim. Mọ̀mọ́ wa kò sí nǹkan kan tó rí reclaim dòní o,
election ló ti dé yìí o, election náà fẹ́ ṣe yìí o, àárín kankan tí wọ́n reclaim o, bó ṣe lọ náà ló ṣe ń lọ o, olóṣèlú ń polongo lọ o, káàkiri ilẹ̀ Yorùbá náà ti ń polongo election tí ò sì sí wípé àárín reclaim bí kankan. Náà ẹ tún ti wá gbé mi jáde báyìí ìyá wa o, ẹni occupy, bóyá occupation dẹ̀ ni bóyá occupy ni òbí òyìn òye mi tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. In tí ò wá yé mi bẹ̀ ni wípé nínú occupy tẹ́ sọ yìí báyìí, àwọn oríṣiríṣi nǹkan ló jáde nínú occupy tá a sì rí pé gbogbo tó ń jáde ń bẹ̀ ò ju kí n tá a ti ṣe sẹ́yìn lọ. Àkọ́kọ́ n tó jáde ń bẹ̀, ẹni káwọn èèyàn kan jáde kán lọ báwọn èèyàn sọ̀rọ̀ ní wìtìwìtì. Ǹjẹ́ ní tá a ti declare, tá a ti sọ fún pa ti declare Yorùbá nation, ǹjẹ́ a tún lẹ́tọ̀ọ́ àti lọ bá bí wípé ká tún máa pè wọ́n jáde láti wá occupy bí? Ẹni tẹ́ ti sọ fún pa ti declare Yorùbá nation, ẹni tẹ́ ti sọ fún wípé àti reclaim, ẹni tẹ́ ti sọ fún pa ti reclaim, ẹ ti sọ fún pa ti gba, ẹ ti declare Yorùbá nation 1, ẹ ti sọ fún pa ti reclaim 2, a tún wá gbé occupy jáde ńsìn, ẹ tún wá ní nínú occupy yẹn o káṣẹ lọ mọ polongo fáwọn èèyàn kan jáde ní 2, 3, 20 kápọ̀. Ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀ mọ́? Kò yẹ kó rí bẹ́ẹ̀, nítorí pé a ti sọ fún wọn pé a ti declare Yorùbá nation, a dẹ̀ ti reclaim property wa padà. Kò yẹ kó rí bẹ́ẹ̀ ká tún ṣe lọ mọ báwọn èèyàn pé ó yá ẹ mọ́ bọ̀ o. Ìyẹn gbá kò tí ó jókòó. Ẹlẹ́ẹ̀kejì, ẹ láta canopy síbi tá à ń lọ. Ǹjọ́ yẹ ká tún ta canopy mọ́ bí? Ẹ lágbà DJ, ǹjọ́ yẹ kí DJ tún wà ń bẹ̀? Torí ọ́fíìsì la fẹ́ lọ, àwọn ọ́fíìsì la fẹ́ lọ. Kò yẹ ká lè rí pé à ń ta canopy àbáǹgbà DJ mọ́. Ká bọ́ sọ́fíìsì, ká bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọ́fíìsì ni. N tẹ́mi believe kò yẹ kó ṣẹlẹ̀ nìyẹn. Ìtí mo believe bí ọgbọ́n ọmọdé tèmi o, tí ò bá rí bẹ́ẹ̀ o, ẹ̀yin tẹ́ ń wò mí, tẹ́ ń gbọ́ mi, ẹ lè comment, ẹ dẹ̀ lè pè mí sákèésí pé rárá pé kò rí bẹ́ẹ̀. Pápá ń bá rí ẹ wá ní kán gba generator tí ó tanná sí wọn ń bẹ̀ níbi tán bá wà, kán dáná oúnjẹ táwọn èèyàn máa jẹ bóyá ọjọ́ 3 àbọ̀jọ́ 4 àbọ̀jọ́ 5 náà fẹ́ lò ń bẹ̀, kán tan generator, kán dáná oúnjẹ. Ẹjọ́ ṣé rally la fẹ́ ṣe ni? Ṣé rally la fẹ́ ṣe ni àbí a fẹ́ occupy offices? Ṣé rally la fẹ́ ṣe ni àbí a fẹ́ occupy àwọn offices wa? Ó ló gbé mi jáde o, nítorí wọ́n ní ẹni tó gbọ́n mẹ́ni tó gbọ́n, àwọn tó gọ̀ ni ò mọ́ra wọn. Bí òwe àwọn àgbà bàbá wa ńlẹ̀ Yorùbá, wọ́n ní ẹni tó gbọ́n mẹ́ni tó gbọ́n, àwọn tó gọ̀ ni ò mọ́ra wọn. Wọ́n sì ní ẹ̀gọ̀ ní gbégunnu, ọlọ́gbọ́n ní gbowó ẹ̀. Ẹ̀gọ̀ ní gbégùn, ṣùgbọ́n àwọn ọlọ́gbọ́n ní gbowó òdì ẹ̀. Àwọn ni wọ́n máa gba owó tó máa ná fún eégún, tán ná fún gùnnù, tán ná fún ẹ̀yọ̀. Ẹ wá jọ̀ọ́, èmi fẹ́ bọ́ lẹ́nu ọkọ̀ yín. Lóòótọ́ mo ti bọ́ lẹ́nu ọkọ̀ yín ti pẹ́ o, ṣùgbọ́n mo tún fẹ́ jẹ́ kí aráyé mọ̀ pé èmi ti bọ́ lẹ́nu ọkọ̀ yín o. Àwọn tó bá ṣe tán táwọn náà fẹ́ bọ́ lẹ́nu ọkọ̀ yín, táwọn náà bá mi pín ètò yìí, kán lè mọ̀ pé who is fooling who? Ta ló ń deceive ara wọn nínú ẹ̀yin àbáwá? Ta ló ń deceive? Ta ló ń deceive èèyàn? Ta ló ń deceive? Ta ló ń deceive èèyàn? Kẹ́rí ọ̀rọ̀ pọ̀, ṣùgbọ́n a fẹ́ máa padà sẹ́yìn, nítorí wọ́n ní tẹ́ àbá gbàgbé ọ̀rọ̀ àná, wọ́n láàní eré èèyàn bá ṣeré. Yorùbá ló pòwe bẹ́ẹ̀, wọ́n ní tẹ́ àbá gbàgbé ọ̀rọ̀ àná, wọ́n ní a ò ní eré èèyàn bá ṣeré. Ṣùgbọ́n ọmọ wa eléyìí tó wà lẹ́ẹ̀ ti kọjá pé ká gbàgbé ọ̀rọ̀ àná. Wọ́n ní kíní wọ́n ní igi eléyìí ò dá ayọ́ná, tọ̀hún ò dá ayọ́ná. Wọ́n ní kí ló fẹ́ ṣe nǹkan tá a gbé lé náà, kí ló fẹ́ ṣe igi náà? Kí ló dé tí igi náà yagi burúkú? Tígi ò bá yagi burúkú àníyọ́kù náà. Ìbú yín o, ìṣépè o, bọ̀ èmi ń sọ bó ṣe rí lọ́kàn tèmi ni.
náà nígbà táwọn ọmọ bá jáde sìn tán jáde síta ẹni ICC International Criminal Court ti wà lẹ̀ pé ẹni ọlọ́pàá àbí army tó bá fọwọ́ kan àwọn tó jáde yẹ pé court àgbáyé lábá ṣẹjọ́ ẹ dákun tí ó tún yẹ kára ẹni tí ó tún àtàkì wọn nígbà tẹ́ ti declare tẹ́ ti reclaim tẹ́ fẹ́ occupy office ṣé ó yẹ ká rí army àbí ọlọ́pàá tó máa àtàkì àwọn tó fẹ́ jáde kò yẹ ká rí náà kò yẹ ká rí army àbọ̀lọ́pàá tó máa àtàkì wọn tó rẹ̀ ti declare ẹ ti reclaim occupy lókù. ẹjọ́ bá mi pín ètò yẹ bá mi pín ó kàn wọ́n lára ẹ bá mi love ẹ bá mi like ẹ dákun kẹ bá mi pín ó lè kan mọ̀mọ́ yìí kó lè kàn wọ́n lára nítorí in tó wà nílẹ̀ ó yàtọ̀ sí kí kẹ́nìkan kan máa mú yàn sìn àmọye àwọn tí iṣẹ́ ti bọ́ lọ́wọ́ wọn ní orí ọ̀rọ̀ Yorùbá ẹ̀ àwọn èèyàn ti náwó púpọ̀ jù ẹ̀tún wọn á ní ká tún máa dá owó torí oúnjẹ tán fẹ́ ṣe ń bẹ̀ torí ogun tí àwọn tẹ́ fi ṣẹ́ náà bá sọ ẹ̀yin lẹ sọ torí bẹ́jẹ̀ ń sọ ń jọ yẹn wọ́n ní ogun tí ìyá wa sọ òun làwọn ń sọ jáde wọ́n ní gbogbo tí ìyá wa sọ ò làwọn ń sọ jáde nínú mítì yẹn mo wà nínú mítì yẹn má jẹ́ àgbò sínú tún bẹ́ẹ̀ lẹ́yìn òótọ́ ọ̀rọ̀ ó korò ṣùgbọ́n wọ́n lódodo ní gbórílẹ̀-èdè èké wọ́n sì ní òótọ́ lágbára agbára rẹ̀ dájú èké kò ní gbòǹgbò pẹlẹbẹ ni èké máa ń gé lékè ó sì máa ń gba iyì lọ́wọ́ oníyì ní kúkúrú bẹ̀rù ikú bẹ̀rù àrùn bẹ̀rù ìlà ìlò òde ayé ṣùgbọ́n má ṣe bẹ̀rù láti sọ òtítọ́ nítorí òtítọ́ ní ọ̀pákùtẹ̀lẹ̀ bíbélì náà sì jẹ́ kó gbíyé wa pé àwọn èèyàn mi ṣègbé nítorí pé wọn kò ní ìmọ̀ àwọn èèyàn mi ṣègbé nítorí pé wọn kò ní ìmọ̀ lórí nǹkan tí wọ́n gbé dání wọ́n mọ́ wá kì í ṣe gbogbo wa ní àgọ̀ kídẹ̀ gbogbo wa la mọ̀ bí tá à ń lọ kídẹ̀ gbogbo wa la mọ̀ bí tá a ti ń bọ̀ kí ṣe gbogbo wa la mọ̀ bí tá a dé dúró báyìí ẹni tí ò ní gbọ́ ò ní gbọ́ ẹni tí ò ní gbà ò ní gbà wọ́n ní tipá mẹ́ṣin lódo ni tipá ò ṣe fi mú mi láíláí tipá ò ṣe fi mú mi ṣùgbọ́n tipá mẹ́ṣin lódo màmá wa wọ́n ní rọ́ ń parọ́ fún rọ́ èké ń parọ́ fèké ẹ dákun ilé tẹ́ ẹ ṣe ó tó gẹ́ nínú ọ̀rọ̀ Yorùbá nation yìí ilé tẹ́ ẹ ṣe ó tó gẹ́ nínú ọ̀rọ̀ Yorùbá nation yìí tẹ́ bá mọ̀ yìí pé kí n tẹ́ fẹ́ mọ fojú wa rí lélẹ̀ ilé tẹ́ ẹ ṣe ó tó gẹ́ ilé tẹ́ ẹ ṣe ó tó gẹ́ enough is enough àfẹ́ mọ́ ìyẹn jẹ́ ọ̀rọ̀ ti yín ìyá Modúpẹ́ Onítìrí ó jẹ́ ọ̀rọ̀ ti yín tó bá tún wá jẹ́ pé nǹkan míì lẹ́tún gbé bọ́ síta ẹ mọ̀ pé occupy orí occupy lẹ́dẹ́ nísìn ẹ fẹ́ occupy ẹ wá ní kẹ́mọ̀ lọ sẹ́kọ̀ọ́ nígbà tẹ́yìn mọ̀ pé fẹ́ occupy lóòótọ́ kí ló dé tẹ̀lé jẹ́ kọ́ lọ occupy ọ̀nà méjì péré ti tó yín láti jẹ́ kọ́ occupy lónìí nílẹ̀ káàárọ̀ òjìire tẹ́ ẹ bá mọ̀ máa jẹ́ kẹ́ mọ̀ ọ̀nà méjèèjì lónìí ọ̀nà méjì sókè tẹ́ ẹ bá ti gba ọ̀nà méjèèjì yẹn lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ní ìjọba Nàìjíríà wọn túwọ́ lọ́rọ̀ yín ọ̀nà àkọ́kọ́ òní seaport ẹ lọ bá ní occupy seaport gbogbo seaport tá a nínà Èkó ló wà ẹ lọ bá ní occupy yẹ army ọlọ́pàá navy air force civil defence gbogbo àwọn tó wà ní seaport Èkó ẹ lé wọn sọnù ẹ kúrò ńbẹ̀ kẹ́ńtẹ́ fẹ́ fi bó jẹ́ ẹ̀yin lẹ́fẹ́ ṣèjọba ẹ lọ ṣe àtìmọ̀pẹ́ yìí lẹ́ ń ṣe báyẹn tí àtìmọ̀pẹ́ ti gbà fún ẹ ti gbà nìyẹn Sunday Igboho ní dààmú wọn rà padà wálé pẹ̀lú sùúrù Babájídé Akíntóyè náà padà wálé pẹ̀lú sùúrù gbogbo àwọn èèyàn tó wà lókè òkun wọn á padà wálé á sì gbé sàdánkátà fún yín pé màmá yìí o lóòótọ́ gbogbo tẹ́ ń sọ òótọ́ ni ẹ má bínú gbogbo tá a sọ pa yín ẹ lọ bá ní gba seaport Èkó ẹ kọ́ lọ occupy seaport Èkó kó kún bámbám ó jẹ́ pé gbogbo àwọn táwọn rí ní seaport Èkó ọmọ kóòtù òjìire ni wọ́n gbogbo aṣọ tí ó mọ̀ wà lọ́rùn wọn aṣọ Yorùbá ni kò ní sí pé ọlọ́pàá Nàìjíríà wà ń bẹ̀ mọ́ kò ní sí pé àmì Nàìjíríà wà ń bẹ̀ mọ́ kò ní sí pé navy Nàìjíríà wà ń bẹ̀ mọ́ gbogbo àwọn tẹ́ mọ́ rí ń bẹ̀ á jẹ́ ọmọ kóòtù òjìire àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì bá ní lọ Muritala airport gbogbo àwọn òṣìṣẹ́ tí ó mọ iṣẹ́ lé Muritala airport ẹ jẹ́ wọn ojú ọmọ kóòtù òjìire ẹ bá ní lé gbogbo àwọn Haúsá Fúlàní ẹ̀yà míì tó wà bá ní lé wọn sọnù ojú ọmọ kóòtù òjìire ibi tẹ́ lọ occupy nìyẹn o torí ẹ fẹ́ lọ occupy ní báyìí ìkejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta ibi tá a nílò ní Nàìjíríà nílẹ̀ kóòtù òjìire tó táwọn kó lépo òun náà lórí omi àwọn Niger Delta l'Ondo State
ẹ bá ní lọ occupy ibi tó ti ń wa epo wa ló bá tán. Gbogbo ibi tó ti ń kó epo wa tó ń jí kó lọ ẹ lọ bá ní occupy yẹ ẹ lé gbogbo àwọn tó wà ń bẹ sọnù tí wọ́n ṣe ọmọ Yorùbá ẹ lé ogun wọn sọnù kẹ́sì occupy yẹ lágbára bá bọ́ lọ́wọ́ ìjọba Nàìjíríà ló bá tán. Káwọn Port Harcourt Warri Benin tán wà lọ tí àwọn náà lépo lọ́dọ̀ wọn káwọn wòran kí Fúlàní wá máa jọba lé wọn lórí ń bẹ̀ káwọn máa wòran yẹn ò kàn wá Port Harcourt ò kàn wá Delta State ò kàn wá. So ibi tó kàn wá nìyẹn Ìlàjẹ ń bí létí odò ń bí seaport kan wà bẹ́ẹ̀ náà bọ̀ wọn kò tí ì mọ ṣiṣẹ́ ẹ bá ní occupy ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló bá tàn lẹ bá ṣiṣẹ́ lọ́lọ́run bá gbà fún yín. Sunday Igboho bá wálé pẹ̀lú sùúrù bàbá Bánjí Akíntóyè ló wà lé pẹ̀lú sùúrù. Gbogbo àwọn ẹ̀gbọ́n wọn àbúrò àmọ̀mọ́ wa tán wà lókè òkun tó fẹ́ wálé pé kán gba Yorùbá nation tán káwọn wálé gbogbo wọn bá ń bọ̀ lé pẹ̀lú sùúrù ló bá tán. Abádoni nation ọkàn wa bá balẹ̀. Ṣùgbọ́n kí ló dé? Ijó ìlú lẹ́lẹ́ ń kó lọ. Ijó ìlú lẹ́lẹ́ ń kó lọ. Ijó ìlú lẹ́lẹ́ ń kó lọ. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ẹ má tàn wá mọ́ o, ibi tẹ́ tàn wá dé ó tó gẹ́. Ó tó gẹ́. Bàbá Bánjí Akíntóyè ọ̀rọ̀ mi náà padà sọ́dọ̀ yín. Kẹ́kẹ́ bàbá kẹ́mi yóò gùn. Àlàáfíà ara àjíǹde ara kó máa jẹ́ ti yín, ìtẹ̀síwájú kó máa jẹ́ ti yín náà. Bàbá èmi tí mo sọ̀rọ̀ ọ̀dọ́ ni mí. Bàbá lẹ jẹ́ fún mi. Bàbá gidi. Rárán. Bàbá ọmọdé lèmi. Ṣùgbọ́n èmi ló gbà yín nímọ̀ràn ọmọdé. Bàbá ibi tá a bá ń lọ ẹ̀jẹ̀ á mọ̀. Nítorí àwọn kan ti ń bu yín pé àgbà yahoo ni yín. Wọ́n tiẹ̀ ti sọ dáadáa pé Bánjí Akíntóyè àgbà yahoo. Àwa sì mọ̀ pé kì í ṣe àgbà yahoo. Àwọn tó ń kọ́wọ́ yín bọ́ sọ̀lọ̀ ló fà á tí nǹkan fi rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n yín náà ẹ máa gbàmọ̀ràn àwọn ọmọ kékeré torí mo mọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tó ti wá bá yín láti fún yín ní ìmọ̀ràn tẹ́ ẹ̀ mú lò tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Tẹ́ ẹ̀ mú lò ọ̀dọ́ tó ti wá fún yín ní ìmọ̀ràn tá orí wọn pé tẹ́ ẹ mọ̀ mi ò ní dárúkọ ni torí wọn pé tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ sì mọ̀ pé ìmọ̀ràn táwọn ẹni mú wá ìmọ̀ràn gidi ni tó lè mú nǹkan ìtẹ̀síwájú ṣùgbọ́n ẹ gbà tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Lóòótọ́ àgbàlagbà ní yíó wọ́n ní tójú àgbárí tó fi jìn tójú ọmọdé ìsàn bá rí yóò kónú ni o. Ṣùgbọ́n yúùtù ló ní ìgboro ẹ lè sá tó yúùtù. Ìmọ̀ràn àwọn ọ̀dọ́ yẹn ẹ mú lò ẹ wá máa rán ọ̀dọ́ ńṣẹ́. Lára àmọ̀ràn tán fún yín ni pé kí structure wà structure tí ó gbé wa rìn tí ó gbé Yorùbá nation tí ó gbé wa rìn tí ó gbé wa débi tá à ń fẹ́ ara àwọn àmọ̀ràn tán fún yín nìyẹn ṣùgbọ́n ẹ mú lò. Bàbá Sunday Igboho mo kẹ́yìn náà o ẹ̀yin náà mọ̀ tẹ̀lé mọ̀ràn mo ti fún yín ní mọ̀ràn kan rí lọ́jọ́ kan jọ́ tẹ́ wá sí Ondo State mo ti fún yín ní mọ̀ràn rí. Ìmọ̀ràn méjì mo ti fún yín jọ yẹn ìmọ̀ràn àkọ́kọ́ méjèèjì ló padà ṣẹ báyìí o. Ìmọ̀ràn àkọ́kọ́ mo ní kẹ́ má gba àwọn oníwèé ìròyìn láàyè kán máa wá ṣe interview fún yín. Ìgbà yẹn wàhálà yóò ti ṣẹlẹ̀ mo ní ẹ má gba àwọn oníwèé ìròyìn láàyè kán máa wá ṣe interview fún yín mọ́. Ẹ gbọ́. Ẹlẹ́ẹ̀kejì mo ní kẹ́ má gba àwọn èèyàn láàyè lálejò kán wá máa visit yín nulẹ̀. Ẹ gbọ́. Ṣé mọ̀ pé kò pẹ́ ojú bí oṣù kan àbí méjì lọ tí Fani Káyọ̀dé wá kí yín lé tá a parí rálẹ̀ Èkìtì tí Fani Káyọ̀dé wá kí yín lé náà wá bọ́ sílé yín. Ẹ̀ẹ̀mejì náà wá sílé yín àkọ́kọ́ wọn ò rí kankan ṣe. Àkọ́kọ́ tó tún wá ilé yín àkọ́kọ́ ibẹ̀ náà kọ́ lọ tó sùn bẹ̀ ná. Bọ̀ mo sọ fún yín gbà yẹn pé ẹ má gba àlejò láàyè ẹ má gba àwọn oníwèé ìròyìn kan wá mọ fọ̀rọ̀ wá yín lẹ́nu wò. Bọ̀ méjèèjì yẹn ẹ gbọ̀ngbà yẹn bọ̀ báyìí Ọlọ́run á yọ yín níbi tẹ́ wà yìí. Gbogbo àwọn tó wá pẹ̀gàn yín tán ṣe wúwú yín ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kán pẹ̀gàn kan ṣe wúwú. Bí ilé ayé ṣe rí nìyẹn ẹni tó bá fẹ́ jà fún òmìnira gbọ́dọ̀ mọ retí nǹkan mẹ́ta. Nǹkan àkọ́kọ́ gbọ́dọ̀ mọ retí ikú. Ó gbọ́dọ̀ mọ retí ikú nǹkan àkọ́kọ́ nìyẹn. Nǹkan ẹlẹ́ẹ̀kejì ó gbọ́dọ̀ mọ retí wípé ibi tó ń wà yẹn o wọ́n máa lé ń kó ń bẹ̀. Ìlú tó wà ó máa retí pé challenge máa ṣẹlẹ̀ tí wọ́n lé ń kó onúlù tó máa sá lọ orílẹ̀-èdè mi. Tó máa sá lọ orílẹ̀-èdè mi nǹkan ẹlẹ́ẹ̀kẹta náà ní ọgbà ẹ̀wọ̀n.
ó ń lọ́gbà ẹ̀wọ̀n méjì tí wàá ṣẹlẹ̀ sí yín bẹ̀ ìka tó pọ̀ lọ́rùn ní jẹ́ ó ṣẹlẹ̀ sí yín ò ní kú wọ́n ti lé yín kó ń lù ú ẹ sì ti sun ọgbà ẹ̀wọ̀n bí tẹ́ ẹ lọ àbí bọ̀ ìkan tó kù ò ní kú ojú ẹ̀mí yín láṣẹ wàá máa gba Yorùbá nation ẹ̀ ní kú ẹ̀ ní rùn ojú ẹ̀mí yín láṣẹ gbà àti gbogbo àwọn tó nífẹ̀ẹ́ ká gba Yorùbá nation àwọn tó wá ń tàn wọn àjẹ náà ẹ ṣọ́ ara yín o kọ́lọ́mọ́ bá da nǹkan yín rú èmi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ fún dé yìí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ẹ jọ̀ọ́ bá mi lọ́ọ̀bù tẹ́ bá mi like bá mi share ẹ̀ àánú Ọlọ́run ní fi wo wa sílẹ̀ ẹni tọ́rọ̀ mi bá bínú kó má bínú ẹni tó bá dẹ̀ rí pé ọ̀rọ̀ gidi ni mo sọ kó bá mi forward ọ̀rọ̀ kó bá mi share ẹ̀ àánú Ọlọ́run ní fi wo wa sílẹ̀ o orílẹ̀-èdè Yorùbá tá à ń lépa ó mọ ṣojú ẹ̀mí gbogbo wa a ò ní dààmú gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ ẹjọ́ mọ kóòtù òjìrì tẹ́ wà lókè òkun gbogbo yín ẹ kéré oko délé ni o ọkọ ọba àdáwà ò ní ṣáyín lẹ́sẹ̀ lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní comrade Quadri Ọláwálé ẹ ṣé púpọ̀ ire o.